Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ń gbàdúrà láti jẹun ọmọ, èèyàn kì í dédé jẹun ọmọ o. Èèyàn máa ti tó bá mọ̀ pé ó fẹ́ jẹun ọmọ, pàápàá tó o bá jẹ́ obìnrin, torí àwa obìnrin la máa ń dúró láti jẹun ọmọ, kò sí tó kan ọkùnrin. Ọkùnrin kàn máa ń tọ́ ọmọ láti protect orúkọ, pé orúkọ ò bàjẹ́ lórí òun, kò gbọdọ̀ bàjẹ́ lórí àwọn ọmọ. Wọn kì í ní sùúrù pé kán wá jẹun, kán wá tọ́ ọmọ tán, kán máa fọwọ́ lálẹ̀ pé àwọn fẹ́ jẹ oúnjẹ ọmọ. Obìnrin ló máa ń sábà dúró nídúró mo fẹ́ jẹun ọmọ. Ìwọ obìnrin tó bá wá fẹ́ jẹun ọmọ, o ní láti plan jíjẹun ọmọ ẹ láti ilẹ̀, láti ibi ìgbésí ayé ẹ, ìrìn tó bá rìn gẹ́gẹ́ bí ìyá, òun ló máa determine bẹ́ẹ̀ nípò bóyá o máa jẹun ọmọ. Tí ayé tiẹ̀ bá rí rédèrèdè tí ò nítumọ̀, tó o dẹ̀ work láti break kíní yẹn kí ayé àwọn ọmọ ẹ lè nítumọ̀, ó ṣeé ṣe kó ń jẹ ọmọ má jiná débi tó o máa jẹ. O ò lè fi ẹni tó bí ọmọ méjì tó dẹ̀ farada ìyà láti tọ́ àwọn ọmọ méjì yẹn níwọ̀nba tí agbára ẹ̀ ká, níwọ̀nba tí agbára ọkọ ẹ̀ ká, tó dẹ̀ tiraka láti tọ́ àwọn ọmọ yẹn dórí. O ò lè fi ìjẹun ọmọ tó máa jẹ, àmọ̀pọ̀ Ọlọ́run ló ń jẹ́ kéèyàn jẹun ọmọ, k'Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa dàgbà kan fún wa, kan tó oúnjẹ fún wa. O ò lè fi wé ìjẹ tí ìwọ tó bí mẹ́rin, tó jẹ́ pé ọmọ mẹ́rin tó bí, agbára ọkọ ẹ̀ ò ká, agbára tiẹ̀ ò ká. O ò lè fún wọn ní good education, o ò lè dá wọn lókòwò, o ò lè set wọn up, wọn ò rí nǹkan kan ṣe, wọ́n struggle ní gbogbo ìgbésí ayé wọn nítorí ayé tiẹ̀ gan tó bí wọn ò nítumọ̀. Kó wá ló fẹ́ jẹun ọmọ, níbo ló ti fẹ́ jẹ ẹ́? Bó o bá máa jẹun ọmọ, àti ilẹ̀ náà ti ń plan ẹ̀. Tí wo ò bá ní, tí quality ìgbésí ayé tiẹ̀ gẹ́gẹ́ bí ìyá ò bá dáa, tó o bá fẹ́ ọkọ, o ò lè sọ wípé o lọ fẹ́ ọkọ tó ń ṣiṣẹ́ ọ̀kadà, o wá lọ bí ọmọ mẹ́rin, tó yẹ pé iṣẹ́ ọ̀kadà gan kò sanwó ilé yín débi tó máa rán ọmọ lọ sí school. O wá fẹ́ jókòó wá jẹun ọmọ, tó yẹ pé ọmọ tó struggle, tó yẹ pé gbogbo ìgbà táwọn ẹgbẹ́ ẹ̀ ń lọ sí school ṣe ló lọ ń kiri ọjà àbí ló sì ń struggle. Bóyá kó tó padà lọ sí school débi tó máa rí iṣẹ́ gidi, bóyá ó ṣẹ̀ lọ dúró, ó lọ ń ṣe ilé ẹ̀kọ́ part time àgbà ni, kò rí ìyá kò rí bàbá tó lọ sí school, òun ló tọ́ra ẹ̀. Kẹ́ pé time tó máa sọ pé bóyá òun tiẹ̀ sọ pé òun fẹ́ ráyè tiẹ̀ ló ṣe ń start family, kó wá ló fẹ́ jẹun ọmọ, oúnjẹ ọmọ wo ló fẹ́ jẹ? Jíjẹun ọmọ, obìnrin láti plan ẹ̀ sínú ẹrù ẹ̀, pàápàá tí o bá ní good quality, tí ilé ayé tiẹ̀ ò bá mú yes, o ò gbúdọ̀ jẹ́ kí o ò gbúdọ̀ gbọ́n òwú burúkú lẹ̀ tí ọmọ ẹ̀ máa rán. Wàá kọ́kọ́ béèrè lọ́wọ́ ara ẹ pé ṣé ìrìn àjò ìgbésí ayé ẹ gẹ́gẹ́ bí ìyá, ṣó o rin ìrìn tí ìyá tiẹ̀ fi ń jẹun ọmọ? Tó o bá ti rin ìrìn yẹn, òun láti sá káràmásìkì kí ọmọ ẹ náà má bàa fall trend débi pé ìwọ gan ò ní jẹun ọmọ. Ẹni tó bí méjì sẹ̀, tó farabalẹ̀, bóyá ọkọ ẹ kú, tí ò kó àwọn ọmọ yẹn kó lọ fọ́kọ míì débi pé kò ní time fáwọn ọmọ méjì tó wà ńlẹ̀. Ẹni tó bí méjì, bóyá tó divorce, tí ò farabalẹ̀ kó gbájúmọ́ àwọn ọmọ ẹ̀ kó sáré lọ, tó farabalẹ̀ tó gbájúmọ́ àwọn ọmọ ẹ̀, tó tọ́ wọn dé stage kan débi pé ẹ̀rù ò tí ní bà wọ́n kó tó sọ pé bóyá òun fẹ́ lọ fọ́kọ míì, táwọn ọmọ yẹn dẹ̀ rí pé time ara ẹ̀ ló lò fún àwọn. There's likelihood kí irú obìnrin náà kó jẹun ọmọ, káwọn ọmọ yẹn láàánú ẹ̀ sójú. Unlike ìwọ tọ́kọ ẹ kú, tó ti sáré kó ọmọ lọ síbòmíì, time attention tó yẹ kó fáwọn ọmọ kéékèèké o ti lọ ń fún ọkùnrin míì. Àwọn ọmọ yẹn ò tiẹ̀ rójú ẹ̀ ńlẹ̀ nítorí pé ilé ọkọ ló bá ẹ. O ò tiẹ̀ ráyè káràmásìkì ìgbésí ayé àwọn ọmọ yẹn. O wá fẹ́ máa fi ara ẹ wé ẹni tó bí ọmọ méjì fún bàbá kan, tó dẹ̀ jókòó tì í, tí bàbá yẹn dẹ̀ filẹ̀, tí marriage yẹn dàrú, tó dẹ̀ gbájúmọ́ àwọn ọmọ ẹ̀, tó pé àwọn ọmọ ẹ̀ sí wọn máa wà successful. O wá fẹ́ fi wé tiẹ̀ tó jẹ́ pé ìgbà tó yẹ kó gbájúmọ́ àwọn ọmọ, ọkùnrin tó ti níyàwó lé ló ń lé káàkiri nítorí pé ó ti gbalé fún ẹ, nítorí pé ó ti bẹ́ẹ̀ sanwó school, rò pé ó ti rọ́kọ míì. Àsìkò tó yẹ kó fún àwọn ọmọ ẹ ní attention, kó ràgàbò wọn, o ò fún wọn láttention.
o ṣáà ní pé torí pé o fẹ́ wọkọ̀ míì àwọn ọmọ méjì tó wà ńlẹ̀ o ì tí ì tẹ wọn débì kankan o tún ti lọ lóyún fẹ́ lòmíì o wá jókòó nígbà tó o tọ́ àwọn ọmọ dáadáa o wá jókòó o wá lọ fẹ́ jẹun ọmọ wá gbọ́ ìwọ obìnrin ibi tó o bá tọ́ àwọn ọmọ ẹ̀ dé ibẹ̀ ló máa jẹ́ dé lára ọmọ tó bá jókòó tó o làkàkà mọ̀ pọ́ lọ́hùn ẹni tí kòkó ẹ̀ bá là òun láyé ló mọ̀ lọ ìwọ tí ẹ̀ jẹ́ kó lànà ìwọ tí ẹ̀ lọ́kòkó yẹn náà kárí ibi tó là sí ibi tó o bá tọ́ ọmọdé bó bá ṣe làkàkà lé ọmọdé ní agbára ọmọ máa fi lè gbé ẹ dé kò ń ṣe gbogbo èèyàn ló ní lọ́ọ̀kì tó tètè ń lu àlùyọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi ìyá láti káràmásìkì ìyá láti sán ṣòkòtò ẹ̀nẹ láti jẹ́ kó o jókòó níjókòó pé o fẹ́ jẹun ọmọ ibi tó bá tọ́ àwọn ọmọ ẹ̀ dé náà máa fi lè bó bá ṣe fún wọn the quality of life tó bá fún wọn ló máa fún wọn ní ìrọ̀rùn láti lè sọ pé wọ́n gan fẹ́ jókòó fi ìrọ̀rùn jẹ oúnjẹ ọmọ póríṣiríṣi o àwọn ọmọ màmá mi ẹ gba 10,000 naira lóṣù wà àwọn ọmọ màmá mi ẹ gba 3,000 naira lóṣù wà àwọn ọmọ màmá mi ẹ gba 1 million naira lóṣù wà àwọn ọmọ ẹ bá mi wá rúmà nìpalọ̀ fún ìyá mi ó wà àwọn ọmọ ẹ gba driver kẹ kọ́ odidi ilé kẹ fi driver kẹ ra mọ́tò tí kẹ ṣe gbogbo ẹ̀ irú àwọn ọmọ yẹn náà wà bó o bá ṣe tọ́ àwọn ọmọ ẹ̀ ló ṣe máa jẹ ọlá jẹun ọmọ sí bó o bá ṣe jẹ́ kí wọ́n ní ìrọ̀rùn sí ni ìrọ̀rùn ṣe máa báwọn náà lágbàlagbà gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ ti bí méjì ilẹ̀ tí ìtọ́ lórí ọ̀rọ̀ ọkọ ló ń bá yín káàkiri kì í dẹ́ ṣe pé ọkọ tẹ́ fẹ́ bóyá wídò ni ẹ fẹ́ lọ tọ ọrùn bọnú ilé onílé ẹ ní nǹkan kan tẹ́ ẹ hàdìmọ́ ìgbésí ayé yín àwọn ọmọ tí olóògbé fílẹ̀ ẹ tọ́ àwọn ilé ọkọ tẹ́ ẹ ti fílẹ̀ tẹ́ ẹ ní ọmọ kéékèèké méjì lọ́wọ́ ẹ tí ì hàdì value kankan mọ́ ìgbésí ayé ara yín ọkọ lẹ̀ ń wá ó likely kó má lè jẹun ọmọ gbogbo obìnrin tí ò bá ti lè fi pain tọ́ àwọn ọmọ kó fi pain ìràgàbù àwọn ọmọ ẹ̀ tọkọ ẹ even gan kó wà nílé ọkọ ẹ ò lè jẹ́ kápẹ́ńtà kó wá lọ bí ọmọ 4 kó wá ní ẹ fẹ́ tọ́ dórí ẹ lè lágbára tọ́ débi tẹ́ ti fẹ́ jẹun ọmọ gidi irú àwọn oúnjẹ ọmọ tẹ́ máa jẹ àwọn oúnjẹ 5,000 per month ni nígbà táwọn ọmọ ẹ bá dàgbà torí ẹ ní good quality ẹ ní lówó láti fún wọn ní good education ẹ ní lówó láti rán wọn lọ síbi tán ti lè débi gíga débi pọ́n máa fi jẹ ọmọ àmọ̀pọ̀ Ọlọ́run ló ń ṣe é bọ̀ ìwọ Ọlọ́run máa ran ẹni tó bá ran rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọkọ ẹ ò lè jẹ́ tíṣà kó lọ bímọ 4 ọkọ ẹ ò lè jẹ́ ọlọ́kadà kó o bí 4 fún nígbà tó jẹ́ pé àwọn olówó àwọn ọ̀tọ́dọ́lá gan tó yẹ kó yẹ bí 6 lẹ̀ wọ́n ń bí 2 wọ́n ń bí 3 ìwọ tọkọ ẹ jẹ́ tíṣà ìwọ tọkọ ẹ jẹ́ ọlọ́kadà ìwọ tọkọ ẹ jẹ́ ẹlẹ́rọ ìwọ tọkọ ẹ jẹ́ bọ́lẹ̀ kájà even ọlọ́pàá wàá lò ń bí 4 níbo ló ti fẹ́ rówó tọ́ wọn débi tó máa jókòó fẹ̀yìntì pé o fẹ́ jẹun ọmọ kan lọ ra mọ́tò kan kọ́lé fún ẹ àwọn gan tí ì kọ́ fúnra wọn bó o bá ṣe tẹ́ ẹ ní ẹ bẹ́ẹ̀dì ẹ bẹ́ẹ̀ ló ṣe máa sùn sí obìnrin tó bá máa jẹun ọmọ quality life tó o live ṣé quality ìgbé tó o gbé gẹ́gẹ́ bí ìyá ṣé ìyá tiẹ̀ ń jẹ oúnjẹ tí ìyá ẹ̀ ò bá ti fún ẹ ní quality life débi tí ìyá ẹ̀ ń jẹ oúnjẹ máa wá gbìyànjú láti làkàkà gbé àwọn ọmọ tiẹ̀ débi tí wọ́n máa lè jẹ nǹkan tí wọ́n ò lè ṣe fún ìyá táwọn ọmọ á lè ṣe fún ẹ báwo ni èèyàn máa ń plan ẹ̀ láti lẹ̀ ni nínú píplánì ni fètò sọmọ bíbí wà nínú píplánì ni wípé pọkọ bá according to bí ọkọ ẹ bá ṣe ń gba owó bó bá ṣe ń dé ọwọ́ ẹ̀ náà ni kò ṣe plan ìgbésí ayé irú ọmọ tó fẹ́ ní irú family number tó fẹ́ ní ọkọ ẹ ò lè jẹ́ teacher kó lọ bí 4 o ọkọ ẹ ò lè jẹ́ ọlọ́kadà kó lọ bí 3 o ó kéré ó pọ̀ jù 2 ti tó ẹni tí bí bọ́kọ ẹ bá ṣe mọ bí owó ẹ bá ṣe mọ kódà bó owó ẹ bá ṣe mọ ni torí ò mọ nǹkan tó ní kálukú kọ so ọmọ tó bá lè bí tó bá máa bí tó bá nílé fà lọ́wọ́ àti fọ̀ lọ́wọ́ sí tó bá dá páù ó likely kó má jẹun ọmọ yẹn wọn ò ní kú ṣùgbọ́n wọn ò ní wà ní position láti ní agbára láti bọ ẹ̀ torí nǹkan tó ò fún wọn ní quality of life tó fi lè jẹ́ kó jẹ oúnjẹ ọmọ yẹn nírọ̀rùn ní àjẹyó torí ò fún wọn nírú life yẹn so ẹ̀yin òbí pàápàá ẹ̀yin ìyá ẹ tẹ́rọ ara yín pa
in tó o bá ṣe fún ọmọ, life tó bá fún ọmọ, ibi tó bá ran ọmọ ẹ lọ́wọ́ dé, ìgbésí ayé tó bá build fún ọmọ, òun ló máa determine irú oúnjẹ ọmọ tó o máa jẹ. shabarikolo.com, ẹ lọ register ń bẹ̀. Ẹ má gbàgbé Yiwúrà, ó sì ń wo wàràwàrà lórí YouTube channel Yinka TNT. Ẹ má dẹ̀ gbàgbé Adùn Challenge. Ẹ káàárọ̀.